pẹ̀lẹ́ ibi tá a sì bẹ̀rẹ̀ nìyẹn mo ní pẹ̀lẹ́ kí ló ṣe ó ń dùn ẹ̀kíní kan ló bá wọlé lọ sí mọ́mí ilé èmi àti ẹnìkan ni bá kẹlẹ̀kùn ẹ̀ ọwọ́ nìyẹn bàtí máa kẹlẹ̀kùn ẹ̀ ìlú olóró bá lọ kẹlẹ̀kùn debo ni mo máa ń pè débì ni mọ́mí máa ń pè bọ̀ debo lèmi máa ń pè debo ló bá ṣílẹ̀kùn orórò mọ́ ya bá ní báwo wá ni ṣóṣù ń ru ẹ̀ náà ni ó yóò ti wà òkè bá ní kó gba paracetamol kó lò ló bá gbà lọ́wọ́ bá ṣáà ló bá bomi wá ní kitchen bá gbé fún un ló bá jókòó ló bá lò bó ṣe lò tán gbogbo kọ́ọ̀pù síbi kìíní mo gbélẹ̀ mo rò pé nù má yẹ kí n ṣe bẹ́ẹ̀ mo gbé kọ́ọ̀pù lọ mo tún wọlé padà ó jókòó mo wá ní pẹ̀lẹ́ mo ní ṣe ó ń ru ẹni mo nígbà tó fi ń ru ẹ ṣe bọ́wọ́ lásán mo fi kún ṣé anybody fọwọ́ kan rí ni àwọn nínú òun ṣe máa fọwọ́ kan bó máa ń dùn òun ń dùn ẹ ṣé ibẹ̀ ṣé ó wù ní àbáwọ̀ ni ó ní no now ó ní ọyàn òun mo ní I'm sorry má bínú jù so ó ti dárí tì mí ní ẹ máa wò bọ̀dá Fẹ́mi stop jàre ok pẹ̀lẹ́ àbí kí n bẹ fọwọ́ ra ẹ ṣe máa fọ stop jàre no mi ní fọ no ní ìfọwọ́ ra bẹ́ẹ̀ ṣe o pé tí máa ra bẹ́ẹ̀ fọwọ́ ra normal ó máa fi ẹlẹ̀ ẹ wo lè wá ra fọwọ́ máa fi mí lẹ̀ ẹ wo stop jàre no let's be serious debo ní sọ̀rọ̀ I'm serious sọ pé mi rẹ́rìn mọ́ ohun tó rẹ́rìn lọ sọ pé mi rẹ́rìn mọ́ ó ní ok tí wọ́n ti fẹnu sílù ẹnu kẹ̀ no bẹ́ẹ̀ pé òun ti bímọ lọ́jọ́ kó máa dùn ẹ́ nìyẹn ní sùúrù o lè google it you can google it o lè google it o ṣáà ní phone google ẹ̀ náà o ṣáà mọ̀ náà mo mọ̀ pé science student ni mí mú mọ̀ so jẹ́ kí n ní sùúrù kí lè fẹ́ ṣe òun náà bá ṣe báyìí ó ní kí lè fẹ́ ṣe ní sùúrù ṣàgbọ́ báyìí o efi mi lè àti sọ báyìí ẹni kò sọ báyìí àti sọ báyìí o Deborah I'll be going on torí next time tó bá fọwọ́ gba bẹ́yẹn kò ní fi dùn ẹ́ gan so kò tí wọ́n ń dùn ẹ́ bẹ́yẹn do you want to have cancer no ní sùúrù àti ṣeun bó ṣe gọ́ nìyẹn ṣe yẹn bá mọ́wọ́ méjèèjì ó bá ṣe báyìí fún ọ̀la rẹ̀ bá ní kó jùjú ẹ̀ tẹ́pẹ́rù bá ń bà ló bá jùjú ó rò mọ́yà ni mo ara sí ìró ẹ̀ yẹ́ mo yẹ sí ìró yẹn yẹ́ báyìí mo wá mú ọwọ́ mi níbi ọyàn yẹn orí ẹ̀ ò tóbi so orí ẹ̀ kéré báyìí mo wá mẹ́nu mi síbi ọyàn yẹn mo wá fà mo ra fà díẹ̀ mo tún gbé kejì náà mo tún fà díẹ̀ mo máa mú ọ sí bí mo ṣe ń fà kan mi ò jókòó mo kàn bẹ̀rẹ̀ ní báyìí bẹ̀rẹ̀ tí bí ọyàn ni mo á fọwọ́ dì kọ́ róbóróbó mú mo á fà kejì kò sọ nǹkan kan mo tún là kò sọ nǹkan kan mo tún mú kejì mo tún láyìn mo tún fọwọ́ fúnra ẹ̀ kejì róbóróbó bá ní kó lajú ẹ̀ mo ní sójú ẹ̀ gbé ṣe yẹn ó ní kó dùn ún ṣé kò rí live ẹ̀ ó lórí live òun ó yá máa bọ̀ let's make it real now okay just lie down má worry lie down ó bá ní ṣé no ṣé ó ti máa ṣe ìfẹ́ tẹ́tẹ̀lẹ́ ni ó ní no wọ́n tó rò bóyá mo fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ẹ I'm not even trying to make love with you I am not. You're just like my sister. I'm only trying to help here. I'm trying to help with you. Yes, now I'm going to try to help me by me. Okay, I'm going to show them. Just lie down. Lie down. So, I want me to go sorry bye. Go sorry. Just for you, I just want to make some things for you. But cream ewa. Olo one ben. Back to the cream just over. But for my shape on your bye. Van doing me, she bye. We show feel it. Yes, mo débi tán yìí bàtí mo débi tán náà ti nírun lábẹ́ díẹ̀ àmọ́kùnmọ́kọ́ máa ń shave àti ṣẹṣẹ pé mi mo sọ pé mo ti àwọn tó jù mí lọ gan ni mo ń bá lájọṣepọ̀ kí ló kan irú àwa yìí mo wá bá a nà ẹsẹ̀ sùn mo wà
gbogbo àwọn àǹtí àdúgbò tá a máa jọ ṣe kí ló ṣe yàn mo lè drive yín mo lè ka pé ss2 tí mo wà mo lè ka àǹtí àdúgbò tí mo ti bá lájọṣepọ̀ fún yín nígbà náà tó wọn á ná ẹsẹ̀ yẹn wọn á ná ẹsẹ̀ yẹn ẹ̀rù kan tó máa bá wọn mìíràn náà nìyẹn pé àwọn tó jùmọ̀ ló máa ń béèrè mi so mo ná ẹsẹ̀ wẹ̀ tí mo ná ẹsẹ̀ mo do you feel it mo sọ pé kí n ga lé lórí báyìí ó kàn ní no mo ní calm down I'm not doing anything for you ṣé o rí pé mo wọ ṣòkòtò ní ẹnu ó ṣòkòtò náà pàǹtí ṣì wà ní díẹ̀ mi ò yọ kúrò ń bẹ́ẹ̀ I was only trying to massage that place for you. I'm afraid mọ́mí lè débẹ̀ sí mọ́mí bá dé mọ́mí máa kànlẹ̀kùn mo ti main door àti mo bá dé náà tó máa ti gate fún wọn ṣé bí wọn náà ló máa lọ sí gate fún wọn calm down àwọn náà máa yọ̀dọ̀ mọ́mí mi wọ́n lè dé nísìnyí àti pé I'm not trying to do you have only bad mind ṣá okay don't worry let me just leave you mo ìwà lọ okay no don't fẹ́ mi kò ń ṣe bẹ́ẹ̀ I'm only afraid don't be afraid I am here for you. mo rò pé ṣé kò ní pè mí padà ó pè mí padà sọ mo wá padà àti ṣeun ọkọ̀ bẹ̀rẹ̀ ni ó gbẹ́nu síbi ẹnu ẹ̀ ó ní no wait I'm only kissing you here I'm not even going there just calm down. So when I'm kissing her she did not do anything ó kàn dùn síbẹ̀ náà ni ó fọwọ́ síbi ọrùn ẹ̀ ní kó fọwọ́ sí báyìí ó kàn fọwọ́ síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kiss ẹnu ẹ̀ bó ṣe déédéé bí ọrùn ẹ̀ níbi ìdójú ẹ̀ mo á bí lérè do you like it ó ní yes but Femi don't go down I will not go down don't worry even if I want to go down no don't go down I will not go down babe I will not go down so mo á bẹ̀rẹ̀ sí bí ọyàn yẹn mo sáà bọ́ ẹṣọ yẹn dédé díẹ̀ mo fẹ́ lè tẹ̀tẹ̀ yín mi tẹ̀tẹ̀ dédé mo fà dédé díẹ̀ ní how is pinning me I'm sorry àti fà dédé díẹ̀ máa lọ síbẹ̀ máa lọ báyìí pàtó jẹ́ ẹ̀kọ́ náà tí mo débi abẹ́ tí mo fẹ́ máa fi ẹ̀rí ó kò ní no wá dìbò lọ́wọ́ mo ní òkè mo pé ọmọ yìí ó ṣe ọmọ tí mo lè jẹ kò ní gbà kí n bọ́n lájọṣepọ̀ bẹ́yẹn ó máa fẹ́ wà tough díẹ̀ torí pé wọ́n ti fún ní brain wash ṣe pé tí wọ́n wẹ̀ lájọṣepọ̀ wà lóyún mi dékìlẹ̀ so ọyàn yẹn kò mind torí wọ́n enjoy ẹ̀ bọ́ abẹ́ yẹn kò fẹ́ kí n débẹ̀ àti ṣe mo kọ̀ pé plan B ni màá lò fún mi ní débi ọyàn yẹn mi ní débi abẹ́ yẹn rárá bẹ̀rẹ̀ ṣe wá mọ ọyàn mo mọ ọyàn mo kiss ẹ̀ mo ní kiss me back now kí ló ṣe é I just wanted to feel good mo fẹ́ kó dáríjì mi dáadáa ó ní mo ti dáríjì mi mo ní okay yà kiss me ó dáríjì mi tó bá ti kiss me ó dáríjì mi ní okay a ní mo ti dáríjì mi. Debo, tell me you don't like me. But today you are my brother. I am not your brother. I'm not your brother. I'm not your brother. I am not. I am Odutayo. You are what? I don't know. So I am not your brother. Okay, but don't just touch that place. Please don't touch it. I promise you. I will not touch it. I will not touch it until you ask me to touch it. No. I promise you I will not touch it. Okay. You can wear shorts in the car. I will not touch it. One okay. We should free mommy. Osumora. Mo de la tẹ̀yìn. Mo kiss e ni pé mo massage yẹn. Mo fa mọ́ra. Mo gbẹnu bọ́ lẹ́nu. Pẹ̀lú wọn jẹ kò sọ ọmọ tí wọ́n ti kiss di mò ń wò torí kò mọ kiss èmi ni mo wá ń kọ you have to return back the way I'm doing just be doing the way I'm doing ló wá ṣe mo ṣe mo ní yes we have to watch some movie together for you to know how to do it mo mọyàn nígbà tí ara mi ò gbé mọ́ tara mi ní ìdí kan mo ní ok ṣé wọ́n bá mi ṣeré pé inú kó má bẹ̀wò má fi cream sí lọ́wọ́ ó massage wọ́n ní ò ṣe just be massage don't worry be massaging it don't worry wá ṣe wọ́n tó jẹ́ tí mo dà mo kúrò ní yàrá ẹ̀ mo bọ́ sí yàrá mi mo wẹ̀ àti mo wẹ̀ tán mo sùn lọ síbẹ̀ òun wà ń bẹ̀ àti ṣe nígbà tí mọ́mì dé ló máa nù mà ṣe mọ̀ mo ti ṣeré lọ́sọ̀ọ́ mo ti dà so mọ́mì ní báwo ni mo wà ókè wọ́n bèèrè lọ́wọ́ pé ṣáwọn àwọn ẹnìkan kan wà mí wálé lẹ́nu ó
ó ní no pé ní ọkọ wà mí wálé wọ́n ní okay